àpapọ̀ ọmọ Ohori ìjẹ́ òní gbàgbé ọjọ́ 16 oṣù kejìlá ọdún 2023 ní ìlú Ohori Ìsàbà lábẹ́ àṣẹ ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ lápapọ̀. Ayẹyẹ ọdún tó kó gbogbo ọmọ Ohori ìjẹ́ papọ̀ eléyìí tó mú kí gbogbo àwọn lẹ́ẹ̀kan yọjú, àwọn olóṣèlú, aṣojú ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin, aṣojú mínísítà tó mójútó ohun tó jẹmọ́ ọ̀rọ̀ àṣà lórílẹ̀-èdè Benin àtàwọn èèyàn jàǹkànjàǹkàn tó péjú pésẹ̀ síbẹ̀ kò lóǹkà. Ẹbí Ohori látòkè délẹ̀, ọmọ Ohori, onílé Ohori àti àlejò Ohori ló yọjú sáàbà lọ́jọ́ 16 oṣù kejìlá ọdún 2023 lásìkò tí ayẹyẹ náà tó ń wáyé. Gbólóhùn ìkíni káàbọ̀ ló ti tẹnu alága ikọ̀ tó ṣètò fún ọdún ọ̀hún ọ̀gbẹ́ni Ṣàngó Razaki tó fi léde nínú ọ̀rọ̀ rẹ̀. àṣẹ ìpàdé ká sọ ní fọ́lì ìgbìmọ̀ lè darí ọdún yìí kò sí fọ́lì bóyá àwọn ọmọ gbogbo ẹ̀ṣẹ̀ tara gbogbo ibi òṣìṣẹ́ náà ẹ̀kú dárí jì ní káṣẹ́ yìí pé gbogbo àwọn ọjọ́ ìgbà yìí gbogbo àwọn onímọ̀ ìjìnlẹ̀ fọ́lì kájọ pawọ́pọ̀ fún ti ọdún ìyẹn gbọ́dọ̀ ọdún méjì lónìí ó lè na ìdìwé lọ. President agboolé ọmọ Ohori ìjẹ́ pẹ̀lú kò ṣàìṣe àlàyé lójúgbòrò gbogbo àwọn èèyàn nípa ohun tó jẹmọ́ ìtàn eléyìí tó rọ̀ mọ́ ọmọ Ohori ìjẹ́ lápapọ̀, èyí tó fi wá sọ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ aṣojú ìjọba ní pàápàá jùlọ ọ̀rọ̀ ẹ̀kọ́ láti mú ilé ẹ̀kọ́ èyí tí ó jẹ́ ìkọ́ṣẹ́kàwé tí a pè ní lycée technique ìlú Ìpòbẹ́ kí wọ́n lè bá fi sọrí ọba èyí tí ó lọ. Ẹgbẹ́ láyé tí wọ́n ṣe fún wa. ọbẹ̀ lórí gẹ̀rẹ́dẹ́ pẹ̀gú ó pa mí ẹ̀dì ẹ̀ dà mí lé lóògùnù gbogbo ẹ̀yìn ẹ̀ ó di fífọ́ ẹ jẹ́ ká jáwọ́ ìwọ̀n pẹ̀gú ń dáná kò dáa ẹ jẹ́ ká wá ọ̀nà mí ẹ̀ akọ̀fọ̀rí ká mẹ́jọ kẹ́lẹ̀dẹ́ o ṣùgbọ́n káyé ìwọ̀n náà padà dé. Alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ olóyè nínà Simon Adébáyọ̀ kò ṣàìṣe àlàyé gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ kan èyí tí wọ́n ti ń jíjàdò láti rí àwọn kan ìṣe látìgbà tí ó ti pẹ́. Ẹni tí ń ṣe lórí àwọn ọmọ káàrọ̀ oòjíire lórílẹ̀‐èdè Benin lápapọ̀ àwọn náà pẹ̀lú kó ṣàìdúgbòròhùn ẹgbẹ́ láì tí wọ́n ṣe lẹ́nu ọ̀pá gbòǹgbòǹ wa. Ìkan náà láti ń bọ̀ kò sí ohun tó fà wàhálà nígbà tí mo rí àwọn ijó tí wọ́n jó mí mo ní bí àwọn ẹbí mi láti ṣàbẹ̀ wọ́n wà mí wọ́n á jó mi lọ nítorí pé ìlú kan náà ni ẹsẹ̀ kan náà là ń gbé ẹ̀rí pé ọ̀kan náà ni wá. Ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin tí ó sì ń lé olóyè Louis Vlavonu ni arábìnrin Amel Apasonu tí í ṣe aya alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ tẹ́lẹ̀ rí ìyẹn Madam Ojo ló ṣojú ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin ó sì jẹ́ iṣẹ́ rẹ̀ ní ṣísẹ̀ntẹ̀lé. Bẹ́ẹ̀ náà pẹ̀lú aṣojú gómìnà kò gbẹ́yìn onírúurú àwọn ènìyàn ló wà ní ìkàlẹ̀ lọ́jọ́ ọjọ́ yìí níbi ayẹyẹ ọdún náà. Honorable Kusonda Mukaram Ajibade tí ó fi ìdùnnú ẹ̀ hàn lórí eléyìí tó sọ pé ìṣọ̀kan ọmọ Ohori ló ṣe pàtàkì bákan náà ló fi mọ́tò tuntun dá ọba ìlú Ohori ìjẹ́ lọ́lá ní ọjọ́ náà. Honorable Kusonda Mukaram Ajibade lẹ́nu ọ̀pá gbòǹgbò wa. Àmìwá náà kókó ṣe rí ibi àtò òde ibi fọlì kábíyèsí wa níbi ẹyọ kan ọpẹ́ ni kò ṣàgbára orí kan ní agbára Ọlọ́run ni Ọlọ́run ló mí sí ló fi dà wọ́n ẹ̀. Mo sì á sọ pé kábíyèsí wa náà ó yẹ fún òun náà kọ́ wọ ìjọ àwọn ẹgbọ́chì kẹ̀kẹ́ làtọ́ fẹ́ máa fi gbé káàkiri ó yẹ fún ọba ìwà kan ní mọ́tò kan ìṣẹ́sẹ́ rìn àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run àgbà mọ́tò náà lónìí. Saliu Akadiri tó jẹ́ mínísítà tẹ́lẹ̀ rí fọ́rọ̀ ilẹ̀ òkèrè eléyìí tó sì ti fi gbàkan jẹ́ alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ òun náà pẹ̀lú kó ṣàìdúgbòròhùn kan gẹ́gẹ́ bí ọmọ bíbí ìlú Ìsàbà ṣé àtọ́láṣe Adébíyì fi ìdùnnú tiẹ̀ náà hàn lẹ́nu ọ̀pá gbòǹgbòǹ ojúlẹ̀ṣẹ́ Osolo TV. Èdè àìyedè ó tán ọlọ́lódò ọmọ mi ọ̀sọ̀gbásòhun bẹ̀rẹ̀ láti ìdísìn lọ ó bá tẹ̀ ṣoṣo làní ó bá kẹ́rà ní náà ó lè wọn fúlí mọ́tò lẹ́yìn líbẹ̀ndísìn ọmọ Ohori ń papọ̀ ń sáré lápapọ̀ tó ìfọ̀lí ká lè ní ìbàlẹ̀ ká lè ní ibùgbé ọba ìyé ó jẹ́hun ìyé ó wúlò ìyọ́ jẹ́hun ìwúrí fún gbogbo àwọn ọba yòókù ní bẹ́gbẹ́lẹ̀ ìlú Benin. Àwọn èèyàn tá a rí ń bẹ̀ mélòó kan náà bá wa sọ̀rọ̀ ẹgbẹ́ láyé tí wọ́n ṣe. Ọdún yóò wáyé lónìí ọdún yóò ti retí ti pẹ́ ni Ọlọ́run sì wá ṣe Ọlọ́run kó náà dìde ìyẹn ṣe yóò jálẹ̀ sí rere nìyẹn fún wa lónìí fún abẹ́ ọdún náà lónìí a máa lọ sókè ní gbogbo ọdún. Ọdún yẹn ọ̀nà yìí gidi akọ̀mọ̀ká lè pọ̀ tó bá Ohori jáde jáde rẹ̀ ọkọ̀ jáde tán àkọ́kọ́ bẹ́ẹ̀ náà ni ọba tó dòlé kejì wà tó kó padà àbúrò ọ̀nà yìí. Àwa Ohori àti pa àkòmọ̀rẹ̀ wa tán náà wà ti lọ ìlú òyìnbó iná wa kò síbi yá kò sí
nítorí ṣètò láti papọ̀ pẹ̀lú ọba ẹwà láti lè kó ààfin náà. Àkọ́kọ́ ni àmọ́ bóni ọba débi ká bá rí pé tò náà ṣe fún lọ́gbà ẹ ṣe bóyá ẹlẹ́ẹ̀kẹwàá lè à ń ṣe ìyẹn fún wọn sọ́fọ̀ lé Ohori gbajúmọ̀ lé Ohori òyìnbó pàtàkì lé Ohori torí kò sí bí Ohori kò sí ní ilẹ̀ èdè àgbáńlá ayé bàbá wo náà lọ́ọ̀yà wọn ẹ̀rí Ohori bàbá wo náà adá àwọn èdòtó wọn ẹ̀rí Ohori àbá dé nípa ètò ẹ̀kọ́ Ohori pọ̀. ẹsẹ̀ kò gbèrò lọ́jọ́ 16 oṣù kejìlá ọdún 2023 ní ìlú Ìsàbà kábíyèsí ọba Ohori Ìjẹ àwọn náà pẹ̀lú kóṣà ìdúgbòlóhùn kan láti dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Ohori lápapọ̀ pẹ̀lú eléyìí tí wọ́n ṣe yìí. gbogbo ni ó bá pẹ́ lóhùn ibi tí màá ń bà ní àwọn ọmọ mìíràn yé ìwọ̀n wọ̀ lígbòó ìwọ̀n kìjú sínú ìyé ń ṣẹlẹ̀ lígbòó kán rí ìfọ̀lì ohun yéyí ohun yóò tọ́ sí ọ̀wọ́n ni yóò gbọ́dọ̀ ṣe yóò wọ́n ti ń ṣe líbo míì donc àwọn fẹ́ fún hàn wọ́n lónìí fọ̀lì eégún ńlá ní kéyìn ìgbàlẹ̀ donc òní yéyí làwọn ń fún ìdùnnú ìtàn wọn kàn fún hàn ọba ìtàn fọ̀lì inú ìtàn wọn dùn fọ̀lì ó wọ̀lí jókòó kan rí gbogbo ihun yẹn wọ́n ń ṣe yé iná ẹsẹ̀ ìdúsí yẹn fún àdúrà kan fún tiyan lẹ́yìn àdúrà yẹn fún tiyan lẹ́yìn yẹn kò ṣubú ká ń tẹ̀síwájú àpẹẹrẹ rẹ̀ ń fún wọn lónìí adùn iná lọ́jẹ́ fún mi. Súnmù ìṣẹ̀lẹ̀ tí ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Osolo TV.